Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share. All the majesty, all the dominion, all the power back unto you, because it can only be you. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi kọ orin. Àwa náà kọ́ ìrìn àjò náà olú ọlọ́run àánú kò jẹ́ àfẹsẹ̀ kọ́. Ọmọ yín ò ní ó ṣiṣẹ́ ó lọ sí ìlú èbó for several years tó sì kó pẹ́ sọ́hùn. Bàálù tó wà lọ́wọ́ up till now jẹ́ kó ṣubú ara ẹ̀ tó ṣubú ẹ̀ lọ́wọ́ àtòun àti gbogbo àwọn àbúrò rẹ̀. Nínú wọn náà ẹ tún wá fa kábíyèsí ẹ fi ṣe bàbá fún gbogbo wa. Ọlọ́run àánú àdúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ lọ́wọ́ yín. Bàbá gbọ́pẹ́ wa. Ọlọ́run alààyè gbà yín wá. Ó tún ṣe fi ẹsẹ̀ lé ọ̀nà ọdún tuntun. Ọlọ́run àṣà máa bẹ̀rẹ̀ lọ. The word of the Lord tells us in Psalm 16 verse 11 that in the presence of God there is fullness of joy, and at his right hand are pleasures forevermore. Ọlọ́run àánú á máa bẹ̀rẹ̀ lọ. Òwò ṣíṣe, òṣìjẹ, òṣìṣìlẹ̀ tẹ̀. Ní orúkọ ńlá ti Jésù Kristi, we will go to greater heights. Òkè òkè lẹ́mú rú sí òkè ló máa lọ. Òkè kejì títí fún òkè ló máa lọ. O ò ní jábọ́ o. Olórí èsì ni ẹ́, èsì rẹ̀ ní sẹ́sẹ̀. Ọlọ́run àná bá mi dúró tiẹ̀. Gbogbo yín tẹ́ ń ṣàmì àdúrà, nǹkan ayọ̀ yín náà ò ní bàjẹ́. Orúkọ ńlá ti Jésù Kristi, àwọn ọmọ yín ire wọn aṣojú ẹ̀mí. Another says that there is no success without a successor. Òbí bá wà, bó bá lọ́mọ, tó ní lárí, inú òbí á dùn. Gbogbo yín inú yín máa dùn kálẹ̀. Lórí àwọn ọmọ yín ẹ̀ẹ́dẹ̀ kúrò èbí. Èrè sábíyá náà tún wọ́n bá àgbẹ̀ká ẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run àánú á dúró tì. Ó tún fẹ́ kọrin fẹ̀ kan. Ọlọ́run àṣẹ òye. Ká jà kí dáadáa náà. Ẹ jẹ́ kúrò lójú ọ̀nà náà. Láì fún kẹrẹ́ o.
tí ọmọ ẹrú mọ́lẹ̀ olórí aládé òkìrì kìrìbì àlàkà máa bára Everybody move your body. Oh yeah. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share.